gbogbo ibi tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì sí àlàáfíà ni mo bá yín ọdẹ òdùn bí mo gbà ládùúrà fún gbogbo ojú yìí ẹ ò mà ní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni tó yọ ọmọ fún yín wọn ò mà ní gbé yín lọ́mọ lọ lágbára Èdùmàrè ṣé ẹ rí àṣírí tí Bukky Jesse gbé jáde yìí àṣírí yìí tó kì í síbẹ̀ o àṣírí yìí ó kì í síbẹ̀ ó lẹ́tìkẹ́ gbogbo ẹni olólùfẹ́ ìkànnì yìí ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ má jẹ́ kí n dá yín lágara mo fẹ́ kẹ́ gbọ́ àṣírí tí Bukky Jesse tó tú jáde no nǹkan kan àwọn èèyàn ń ṣe oríṣiríṣi nǹkan àwọn èèyàn ń hu oríṣiríṣi ìwà ìbàjẹ́ no gbogbo olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí go viral ẹ jẹ́ kó dé ibi tó yẹ kó dé káwọn tó yẹ kó rí fídíò yìí káwọn náà lè rí kí wọ́n lè mọ àwọn tó yẹ kó máa bá dì kí wọ́n lè mọ àwọn tó yẹ kó máa bá tò pọ̀ àwọn kan wà ní àwùjọ wa tó jẹ́ pé pẹ̀lú orúkọ wọn pẹ̀lú dignity wọn kò yẹ ká máa bá wọn nírú nǹkan báyìí Ọlọ́run o mo ṣe ń gbogbo ilé ìfẹ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral fún ẹni tó gbégbá ọkọ lè léyìí tẹ kọ́ máa kọ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV tẹ bá wo fídíò yìí tán tẹ gbọ́ gbogbo nǹkan tó wà ń bẹ̀ tán wọ́n fẹ́ kẹ́ bá mi fi èrò ọkùnrin hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ tẹ like ẹ bá mi ká lọ ẹ wá gbàṣírí látẹnu Bukky Jesse. Talk about the viral video, then I will now talk about a lot of things. So grab your popcorn, click the share button, and let's go there. There's a viral video that is going on. It's about a lady called Hello Google. It's back down for you. Tell me about money no. I go for you about you. Chamber. Lady any Jamond ló ń joye Jamond Jewelries ó máa ń ta jewelry ní London Jamond Jewelry ló ń pè ṣé mọ ẹ tí ó bá mọ kó jẹ́ kí n mọ̀ máa gbé ẹ̀jẹ̀ fọ́tò ẹ̀wọ̀n lẹ́lẹ̀ má mọ̀ tẹ́ bá mọ̀ kó jẹ́ kí n mọ̀ ṣé mọ abẹ́ mọ̀ Jamond Jewelry ló ń pè lédi yẹn unfortunately Jamond ẹ bá mi tàgẹ̀ okay, just photo one. A lot of our friends have called me and I own it. Jamond ni. Ara lamo ló jẹ́ ó jára lamo. Pàṣẹ àìdè máa ń kí báyìí. Ṣẹ́tìrì ẹ̀yìn títí tán ẹni má rí. Ẹ̀tẹ̀ Jamond Jewelry. Ẹ̀yìn títí tán kẹ́tẹ̀ Jamond Jewelry. Ẹ̀rí. Ṣẹ́tìrì. Ṣáìdà. Ọmọge Saida gbà òun ni Wasiu Banky ọmọge Saida gbà lè má mọ̀ she resides in London ó ṣe 50th birthday ní Nigeria 2 years ago sáì ẹ wò dáadáa tẹ́ báyìí TikTok ṣẹ́tìrì ẹ lọ Google ẹ̀ now. Ẹ bá mi tàgẹ̀ wọ́n ní sọ pé òun fẹ́ para òun fẹ́ lọ kó sómi unfortunately Jamond ọmọge Saida unfortunately ọwọ́ mi lọ́rọ̀ yìí máa ń wà. Ọmọge Saida yìí Jamond ló jẹ́ ó máa ta jewelry ó máa ta gold ṣé lọ́rọ̀ lady ó ti ń wá bá mi tún pẹ́ but mo jẹ́ nìkan tí wọ́n sọ pé bí gbogbo nǹkan máa ṣe ń wá sọ́dọ̀ mi ni kì í ṣe máa ṣe nǹkan bàjẹ́ gan. Sometimes mo máa wò pé ẹni tó gbéṣẹ́ wáyé èèyàn mi ní máa overlook ẹ̀. Fèyí tó gbọ́ professor gidi fún yín lọ́sàn-án yìí o. So please grab your popcorn and click the share button. Máa fàájà gan. Unfortunately, many people ti pè mí àwọn èèyàn àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti lọ pé everybody kó pè mí kí n má ṣe show yìí but unfortunately má ṣe show yìí ṣé mo wọ́n ti máa ṣiṣẹ́ lady ti ń ṣe tipẹ́ máa sọ gbogbo story ẹ̀ fún yàn ó ti ń ṣe tipẹ́ tó ẹgbẹ́ kan ló ṣe o lè má ṣe show yìí but ìtorí pé wọ́n bẹ̀bẹ̀ wọ́n bò láṣìírí ó lè jọ kó ẹ ló máa lọ bá lọ́la ó lè jẹ́ bàbá ẹ ló máa lọ bá lọ́la ó lè jọ kọ àfẹ́sọ́nà ẹ ló máa ju òwò sí lọ́la ṣe má sọ pé torí kò tí ì ṣẹlẹ̀ sí yín
lọ́dọ̀ tèmi èmi ò ń bò nǹkan àgàkẹ́ tó bá ti jẹ́ repair constant thing nǹkan tó ti jẹ́ wá ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ ẹ lọ sórí ó dàbọ̀ wà lórí fídíò ìwòwò ẹ̀yẹn ó wà lórí kí lè máa pè kí yẹn náà Telegram ó wà lórí ibẹ̀ èmi ò pin I'm not interested you will never see me share such even gbàdé show of London olórí burúkú abúkẹ́ ọ̀sán ìgbà tó ju òwò sọ́kùnrin ní Amẹ́ríkà gan ṣẹ́mọ̀. Making people a popular bride. Amẹ́ríkà ṣẹ́mọ̀ mo ní mo ní báyìí share I don't share such obìnrin ni mí but pé ká má wá dẹ́kun ìwà àbàjẹ́ yẹn mi tí ìbá bá ńlá ẹ̀ tó lè stop mi tó bá yẹ pé kan ló ṣe ń gbọ́ mi mo sọ fún yín wọ́n ti ń pè mí látàárọ̀ kò sẹ́ni tí ò ti pè mí àwọn kan tí a wà pé òtí ẹ̀kọ́ gbé fún wọn mi kàn gbé fún àwọn kan because mo fẹ́ gbé I want to do this video first can listen can gbọ́ mi ná that's why I don't want to pick anybody's charge now mo fẹ́ fi wo yín rántí ẹ̀yin tẹ́ bá ń wò mí dáadáa ẹ bá mi confirm nǹkan tí mo sọ yìí ṣé rántí mo ṣe fídíò kan about 3-4 months ago tẹ́ bá rántí wọ́n ní èèyàn ọmọ London ṣé gbogbo yín rántí wọ́n ní tẹ́ ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ London tẹ́ ẹ lọ sẹ́kọ̀ọ́ tẹ́ máa fi London lẹ̀ tẹ́ ẹ lọ sẹ́kọ̀ọ́ oko lẹ London lẹ́kọ̀ọ́ ṣé gbogbo yín rántí wọ́n ní ìwòwò gbogbo yín wà ń tà ẹ bá mi confirm tẹ́ bá rántí fídíò yẹn ẹ tó bá ní nínú àwọn blogger tó bá ní ẹ bá mi kọ́ ọ̀tẹ̀ ká gbèsè ta ṣé gbogbo yín rántí wọ́n ní unfortunately gbogbo ẹ̀yin ọmọ London tẹ́ ẹ ṣe 30 December tẹ́ ẹ lọ pàtí kiri tẹ́ ẹ ṣàkọkiri yẹn wọ́n ní ìwòwò gbogbo yín wà ń tà ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ẹ wò mí dáadáa èmi ti kọjá ẹni tẹ́ máa sọ pé wàá parọ́ fún yín àbí ó wá ń fi kan bò kan I don't do it anything tó bá gbọ́ lórí platform mi òótọ́ ni kàkà kí wàá bọ̀ta kí wàá parọ́ fún yín I would rather not come out and talk God bless you last said this in December what have been after December January or February mo sọ̀rọ̀ yẹn ṣé rántí ṣé gbogbo yẹn rántí God bless you inú mi máa ń dùn pé ẹ̀yin tẹ́ ń wò mí ẹ kì í ṣó ẹ tí ò ní làákàyè bí Ìyábọ̀ Òjó mo yí bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà ṣe pẹ̀lẹ́rì mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. ó bá tán. Victor Queen mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. ó bá tán. Tóyìn ìlú ọ̀gọ̀gọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀. gbogbo bọ́ọ̀tì ni máa tẹ̀ lọ́sàn-án. wọ́n ti ẹ̀ pọ̀. ṣé ẹ gbọ́ mi náà ṣé gbogbo yín rántí mo ṣe ṣó yẹn jọ yẹn mo lẹ́yìn ọmọ London ìwòwò yín pọ̀ ń ta gan o mo ní wọ́n fi Airbnb wọ́n fi hòtẹ́ẹ̀lì ibi tẹ́ máa dé sí wọ́n fi ń tọ̀ yín dó wọ́n wá ìwòwò yín mo ló pọ̀ lówó àwọn boys Nàìjíríà yẹn àwọn tẹ lọ́nba lẹ́kọ̀ọ́ mo ní ìwòwò yín pọ̀ gan kò dé ṣe àwọn ọmọ London nìkan ẹ̀yin ọmọ Amẹ́ríkà náà ṣe é kó mo sọ́ngbà yẹn mo ní ìwòwò yín wà mo ní ó ń gbé ìwòwò yín kiri o ẹ wà careful mo ní èyí tó bá gbé dọ́dọ̀ mi máa ṣe ṣé wọ́n ti pé mo sọ gbogbo yín kí ni mo tún sọ́jọ́ yẹn mo ní ẹ máa lọ Nàìjà mo ní sọ láyé di just call my name I will be there mo ní kẹ́ bá lọ Nàìjà listen carefully but you have to behave normally now this lady let's go to this lady mo kàn fẹ́ kẹ́ wọ́n ti pé mo ti sọ̀rọ̀ yẹn ṣé kí lady Diamond ló jẹ́ ó máa ń ta jewelry this is the third time tọ́wọ̀ ẹ̀ máa jọ́dọ̀ mi mo wá wò pé tí ìbá create awareness fáwọn èèyàn kí n má fídíò yẹn òun máa ń pé fídíò mi máa ń lọ viral Diamond obìnrin ni mí obìnrin yẹn ṣùgbọ́n àwọn tó bá kí ló lé ọkọ ẹ̀ síta fún ìgbà tó mẹ́pọ̀ fẹ́ máa dókò kiri ó fẹ́ máa sẹ́ẹ̀dì òwò ẹ̀ kiri ẹ̀ wá mú àwọn ṣiṣẹ́ ẹ̀ sọ wọ́n da láìmọ̀ ṣe tó bá mọ̀ ẹ̀ pọ̀ fẹ́ máa ju òwò kiri fọ́kùnrin kókó lọ sí Only Me fans ṣé ń gbọ́ mi náà kí ni lady ṣe ṣe ní first time tí story ẹ̀ máa wá sọ́dọ̀ mi ẹ̀ máa gbọ́ ìgbà tó máa kọ́kọ́ gbé story ẹ̀ wá fún mi ṣé gbogbo yẹn ti ìgbà tó ṣe birthday 2 years ago ṣé gbogbo yẹn ti ìgbà tó ṣe birthday 2 years ago ṣé ní 2 months to birthday yẹn ni àṣírí ẹ̀ kọ́kọ́ tú ẹ jẹ́ kọ́kọ́ sọ first story ẹ̀ fún àwọn ará London mọ̀ nípa story yẹn ṣé ní ọlọ́run jẹ́ kí náà dáadáa wọ́n máa gbọ́ rẹ̀ mẹ́yìn ọ̀fìn òní bọ̀ká sọ pé ti panupọ̀ bá wí nígbà yẹn ó ṣeé ṣe kí fídíò yìí má jáde ṣé nígbà tí fídíò kọ́kọ́ jáde ní 2 years ago tó ṣe birthday yẹn ṣé ní birthday tó ṣe yẹn kò bá má ṣe birthday yẹn tó yẹn ìtorí fídíò ẹ̀ tó yẹn ló tó àṣírí ẹ̀ ọ̀rẹ́ mi
máa fún yín ní staff láàárọ̀ yìí. She has a friend mo ti gbàgbé orúkọ rẹ̀ yẹn but àwọn tó bá wà lọ́dọ̀ ìjọba mi wọ́n ti orúkọ yẹn kẹ̀kẹ́ àìpẹ́ fún mi. Lady yìí Diamond tí mo sọ fún yìí ó ní ọ̀rẹ́ kan they were very close very close bestie ni wọ́n close kan ọ̀rẹ́ yẹn wà ní ọkọ ṣe é gbọ́ mi Billy God bless you Billy ló ń pe ọ̀rẹ́ yẹn tẹ́ bá gbọ́ best friends tí ọ̀rẹ́ yẹn tọkọ ẹ̀ bá araṣọ fóun náà they were very close ṣe é gbọ́ mi ọ̀rẹ́ wa bímọ Billy ìyá thank you Billy kí omi bèjì. I mean, the one thing reading it. Thank you Billy kí omi bèjì. Diamond wá ní kóun lọ́ba tọ́mọ Diamond o lè gbé àwọn blogger ìjáde o ṣọwọ́ ẹ̀pọ́ ti fẹ́ manipulate story ìwòwò ẹ̀ tó jáde ẹ̀ ṣọwọ́ ẹ̀pọ́ ti fẹ́ manipulate ẹ̀. mo kọ́kọ́ ní mi ní ṣe ṣó nígbà tó lọ gbé fídíò pé èèyàn kan lójú ìwòwò ẹ̀ síta kí ló ju ìwòwò kì í fọkọ lọ́kọ fún owó tó fi ń wọ flight lọ sí Nàìjíríà nìyẹn owó tó fi ṣe big girl nìyẹn wá ya fọ́tò ìwòwò wá ju sọkọ lọ́kọ ìyá wa fi ṣe sòbí á fún wọn lówó wá wá sọ ìṣiṣẹ́ dọ̀lẹ́ ṣe ń gbọ́ mi best friend ẹ̀yẹ Billy ló jẹ́ Oníbejì ó dàbí kí Oníbejì sí mi best friend mi kó wá kí mi ẹ bá gbọ́ o Diamond wá lọ sílé best friend ẹ̀yẹ Ìbejì ní kẹ́yẹ bí ń gbà yẹn ó dàbí pé ìlẹ́jì yẹn wojú Olúwa Billy kí ìyàwó Abe Jamani yes Abe Jamani ṣẹlẹ̀ Abe Jamani tó fẹ́ Billy kí yẹn àwọn big boys àwọn tó ti rí ṣe nílùú yìí nígbà yìí wọn ni Abe Jamani ó gbé dání kan Diamond lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ olórí burúkú wọn ò níṣẹ́ ṣe ń gbọ́ mi ìwòwò yìí lọ́ máa fi ìwòwò lọ́ńtà jẹun kiri wọn ò níṣẹ́ àwa sọ èyí tẹ̀ ṣe ẹgbọ́n àwọn kan wáyé wá ṣiṣẹ́ o èyí tẹ̀ jókòó wáyé wá gbowó. ẹ má gbọ́ mi o. wáyé wá gbowó. ọ̀rẹ́ Ìbíbejì ó ní kóun lọ́ba tọmọ ó kó èrò lọ sílé wọn ẹ má gbàgbé pé kó tó ọ̀rẹ́ tó bímọ ó ti ń dún ọkọ rẹ̀ èyàn lórí burúkú tó yẹ pé ẹ ní dókò yín síta ẹ ní ju òbó yín sára àta àwọn ọkọ rẹ̀ ẹ má gbọ́ ó ti ń dún ọkọ rẹ̀ tọ́rẹ́ bá ti ṣẹ́ mọ́ ọ̀rẹ́ ò ní kankan ọ̀rẹ́ mú bí bestie ní ẹni tí ìtọ́kọ yẹn bá ti rà fọ́rẹ́ a lọ pé ọkọ nǹkan tó rà fọ́rẹ́ mi yóò máa rà fẹ́mi náà ṣé ń gbọ́ mi ó ti ń dún ọkọ rẹ̀ ìgbà tó wá ní ọ̀rẹ́ bímọ Ìbejì ó ní kóun kó wọlé wọn kóun lọ máa bá tọ́mọ at 55 ṣé ń gbọ́ mi bó ṣe kó wọnú ilé wọn ni àṣẹ gbogbo tí Ìbejì bá ń sùn ẹ̀fẹ̀ rí fídíò yẹn gbà yìí wọ́n dọ́ra wọn nù kíṣìn ọkọ̀ Ìbejì gbogbo bí wọ́n jọ ń rìn wòwò wọn ní ọmọ yìí sẹ́mọ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bí Ìbejì aṣọ oúnjẹ fún Ìbejì á sùn wá ló ń bá tọmọ ìyá ti pọ́ǹpù omi ọyàn á ti pọ́ǹpù ẹ̀ sínú fídà àwọn ní kí Ìbejì sùn torí alẹ́ kó lè dúró táwọn ọmọ àṣepọ̀ bí Ìbejì ṣe ń sùn òun àti Abe Jamani wọn kò fúnra wọn. wá dọ́ra wọn nù kíṣìn wá dọ́ra wọn ṣe dọ̀gí inú bathroom wá dọ́ra wọn nínú pálọ̀ ní olùṣí ọmọ lọ́dẹ̀ tí bá mú yín tẹ́ ẹ̀ bá kó ṣí yín sẹ́gbẹ̀ẹ́ kan tí story yín bá dọ́wọ́ mi ti rí let heaven fall tí ì bá ṣe ṣó ìfẹ́ pèmí lọ́mọ àlè torí mo ti wọ́n ní to be for one is to be for am ṣé ẹ gbọ́ mi ẹ bá gbọ́ o wọn á dóra wọn yamayama tí Ìbejì ń sùn á gbowó lọ́wọ́ ẹ̀ Ìbejì níbi tó close dé bàbá Ìbejì rán Ìbejì lọ Mẹ́kà òun náà ọjọ́ rán wọn lọ Mẹ́kà òṣèré òun gbà mí ẹjọ́ ṣé obìnrin yóò lè pààyàn ṣé kò lè pààyàn àṣewò bí Ìbejì bá ti ń sùn á fẹ́ lò tó ṣù méjì inú ilé wọn ń gbọ́n sí fúnra wọn lẹ́yìn yìí ṣe fẹ́ gbọ́ ó fẹ́ music
síṣe àti díẹ̀ wá nsàlẹ̀. ìyàwó Kúnlé Afọ́jú tán ló ń dó yẹn àlẹ́jì nìyẹn o. Ó máa ga o. ẹ̀rọ ìkẹ́mu kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe fún ẹ lọ gbé kọ́tílẹ̀tà yín wá. Ó máa ga o. Bukky Jesse má ti wá sáyẹn o. tí ṣíńdódó ń fẹ́ kó lu ọmọ tó jagbà. Ó ga o. nígbà kan lèmi sunú mọ́tò. Màláìka odó màláìka. Ṣé màláìka ni? lédi yìí tó odó màláìka odó Ló bá tán. pani. àkókò ẹ̀kọ́ ló introduce ẹ̀ sí màláìka o. ẹnìkan tó múlá ṣẹ́kẹ́ ìtẹ́ máa ń mú àwọn àjà. Ẹ máa gbà ṣe é. àkókò kan tó múlá àti àdúgbò ló introduce ẹ̀ sí màláìka o. àdó lè pa ní bó ṣe wà. àdó lè pa máwẹ̀ at 55 àfẹ́fẹ́ tó kókó lè. ọmọ ìṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni ẹ wá bá mi bèrè ìwòwò tó lọ káàkiri yẹn tí ọkọ ọmọ ẹ bá rí nǹkan tọmọ ẹ bá rí nǹkan. ẹ máa gbọ́ mi ti sọ̀rọ̀ Àlàó Sulaiman ṣé Sulaiman Màláìka Màláìka náà ni. àlejò nìkan ló ń dóyàwó Kúnlé Afọ́jú. ẹ máa gbọ́ ìyàwó Kúnlé Afọ́jú ṣe fẹ́ pẹ́ẹ́nu ẹ mú lè bọ́tà kó bú mi lára yìí tẹ̀ máa fẹ́ lé sí. you want to call it ẹni sùúrù ẹ jẹ́ ṣe nǹkan tó fẹ́ sí tán ẹ̀ ń kọ́lé. sẹ́rí ọmọge sáyidá sórí ṣé gbogbo ìyàbọ̀ ṣe lọ́ fẹ́ kọ́lé ìwọ́n tá ṣìírí ẹ̀ òbò ẹ wá ń pè bíjẹ kó má sọ àfikà yà lọ bá babaláwo yín kó ṣọ́ọ̀tù mi kó má kí n má sọ orí ibu ẹ máa wá wá kòrókòdó tábà tẹ kòrókòdó kò ṣe bí kálọ̀ lóko ọ̀kọ́lọ́kọ lórí burúkú ni gbogbo ara lámọ̀ tí bá ṣe ṣó ìtàn kò lọ sẹ́líbẹ̀tì torí òbú ẹ ti wà ń ta òbú ẹ ti wà lórí pọ́ńsáìtì o ìwà àtẹ̀sù of London ìwà àtàkùn kí ọ̀sẹ̀ aṣẹ́wó tó ge tọ́kì ẹjọ́ ń ṣeré lórí pọ́ńsáìtì ni ẹjọ́ àwọn asọ́lọ̀ ṣe ń gbọ́ àṣẹ bó ṣe lóun lọ ń tọ́jú ìyá àbèjì òun àti àbèjì jamani nǹkan ìbásùn fídíò yẹn despicable video ni I am talking about 2 years ago ó kù 2 months ṣe ń gbọ́ ó kù 2 months kó ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kọ́ táwọn èèyàn ṣe àwọn ọ̀rẹ́ mo ní gbogbo àwọn ọ̀rẹ́ o mo tẹ lọ wò ó ní fún ọ̀rẹ́ wọn mi kì í sọ owó èèyàn tó jẹ́ kó ṣe gbogbo àwọn ọ̀rẹ́ o but ẹ wá mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ báṣìírí yẹn ṣe tú wọ́n bá gbógun ti ìyàwó ilé yẹn wọ́n gbógun tí àwọn ọ̀rẹ́ wa dúró tí àwọn ọ̀rẹ́ fly wọ́n wá dúró tí wọ́n wá ń celebrate wọ́n wá ń celebrate sáì ọmọ sáì pàtí tó fẹ́ ṣe ló ń bí wọn nínú wọ́n máa bínú pa ní tààrà evidence ẹ bá mi bèrè pé báwo ni ìyá àbèjì ṣe mọ̀ fóònù bàbá àbèjì bàjẹ́ sórí ìwọ tó ń wò mí ìwọ tó ń sẹ́ndì òbò kiri tó ń sẹ́ndì òwò kiri tó bá fi pé ọkùnrin tó ń sẹ́ndẹ̀ sí ó sèfù lọ́wọ́ ẹ̀ ọkùnrin máa ń stupid ńgbà mi á ju fóònù ẹ̀ sílẹ̀ ó ti mú nǹkan tó fẹ́ mú bẹ́ẹ̀ bàbá àbèjì sì gbàgbé pé àwọn despicable videos tí Diamond sẹ́ndì sóhun wà lọ́wọ́ òun fóònù wa bàjẹ́ ìyá àbèjì mú fóònù lọ tún ṣe mo kò ṣe gold o àti táwa ló fún mi kò ṣe gold eléyìí ò ṣe gold mo mọ̀ pé gold máa wọ̀ ẹ̀mẹ̀ pé mi ò ní parọ́ àti táwa ló fi sẹ́gun fún mi ọkàn fún mi dọ́là mo máa ń tà àti táwa ló fún mi kò ṣe gold ṣe máa ń bí gold mo wọ̀ mí ní parọ́ ẹ̀mẹ̀ pé mi ò ní parọ́ fún mi gold kan mo wọ̀ àti táwa ló fún mi yẹring torí ọkàn ti ń béèrè plug ẹ má wọ̀ rí àti táwa ló fún mi ẹ bá fẹ́ ẹ bọ̀ kò ṣe gold àti táwa kan fún mi pé àwọn máa ń tà pé kí n gbà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ unspeakable thank you ṣé ẹ gbọ́ ṣé ní fídíò 2 years ago yẹn tí mo ní bàbá mi jọ wọn kó bá sùn fún àwọn nínú bat ní bedroom ní parlour ní kitchen tó ti ní kí Àbèjì sùn ṣé ẹ gbọ́. fóònù bàbá Àbèjì wá bàjẹ́ ṣé ẹ gbọ́ fóònù bàbá Àbèjì wá bàjẹ́ wọ́n fẹ́ lọ tún fóònù ṣe ibi tí ṣẹ̀wọ̀n máa fún wọn password bàbá Àbèjì ti gbàgbé inú fóònù yẹn ṣàgbàtọ́ mú fóònù débẹ̀ ṣá gbogbo bẹ̀ pátá lẹ́dí yẹn fẹ́ kú ẹgbẹ́ gbọ́dọ̀ náà lẹ́dí yẹn fẹ́ kú ẹ̀tọ́ lẹ́dí yẹn fẹ́ kú ẹ̀tọ́ ṣẹ̀ṣẹ̀ bímọ
dáadáa àwọn èèyàn pé má gbọ́kọ̀ ẹ̀yà olórí burúkú ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ yìí ni kò lé. abẹ́ẹ̀kọ́ mi. àgbọ́yé. ọ̀pá ìjà yẹn òun ló mú tó lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn lẹ́rí kò fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn ní látẹ́lẹ̀ o ó wá mọ̀ lọ ìgbà 2 months tẹ̀lé kò kò ṣe bẹ́ẹ̀dẹ̀ ó wá mọ̀ lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn láti fẹ́fẹ́ kẹ́ ọ yẹn àwọn alábòsí ọ̀rẹ́ náà wọ́n sọ̀pọ̀tì ẹ̀ nítorí kò tí ì ṣe fọkọ yìí mo dẹ̀ mẹ́ pé bó ṣe wà yóò mo máa dún ọkọ̀ gbogbo yín ẹ jẹ́ sá fún un ṣé ẹ̀ gbọ́ mi bèbí yẹn fẹ́ kú àwọn èèyàn ṣàbẹ̀ pé kó má wọ pé kò ń ṣẹjọ́ ẹ̀ ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ ni ó cut lady yẹn off ṣé nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ níwájú ọlọ́ àtẹnìyàn wọ́n gbé chat yẹn wọ́n gbé ẹjọ́ yẹn wá fún mi mo fẹ́ ṣe show yẹn mo ti update kan tẹ bá rántí gbogbo yín 2 years ago mo update pé a máa wá sọ̀rọ̀ nípa show yẹn ṣùgbọ́n àwọn èèyàn pè mí gan àwọn ọ̀rẹ́ pè mí àwọn èèyàn pè mí gan BJ Jọ má ṣe show yìí mo dẹ̀ ní okay let it slide at least ó lè jẹ́ mistake let it slide shit happens ṣé ẹ gbọ́ àgbélóṣì ni wọ́n ní ó bí mi pé ìwà okay mo bọ̀ ní ṣe mo ní fídíò ṣé ẹ̀kọ́ tó ń sọ yìí shit happens nǹkan tí ọba ọkọ̀ ṣe lẹ́lẹ́kìnní máa overlook ẹ̀ ṣé ẹ gbọ́ wọ́n bẹ̀ mí gan mo fẹ́ ṣe fídíò yẹn gba àwọn èèyàn bẹ̀ mí wọ́n ní àpò fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ kí n jọ kí n má ba díẹ̀ jẹ́ mo dẹ̀ filẹ̀ mo jẹ́ kó slide ẹ lọ́wọ́ pátí ẹ̀ náà ọkùnrin ló kún bẹ̀ èkó ló ti ṣe ọkùnrin ló kún bẹ̀ ṣàṣà lọkùnrin tó wà pátí ẹ̀ tí ò ní wòwò ẹ̀ lọ́wọ́ ṣé ẹ gbọ́ ẹ jẹ́ ká máa sọ lọ mo filẹ̀ nọ́mbà 2 kéèsì ẹ̀ tó gbé wá fún mi ṣé gbogbo yín rántí pé mo wá ṣe ṣọ́ọ̀gbà kan ṣe rántí tí mo sọ pé àwọn kan ta gold wọ́n á ṣe half gold wọ́n á lọ fi half fake mọ́ ṣe rántí ẹ bá mi confirm ṣe rántí tí mo sọ pé ta gold pé kí gbogbo yín wà kẹ́ fún pé gold tó ń tà fún yín ọba half máa jẹ́ gold half máa jẹ́ fake but wọ́n á gbé fún yín as gold ṣe rántí tí mo sọ pé ọkọ fẹ́ lọ punch gold bó ṣe débẹ̀ lédi gangan ni bí ìkọjá ọkọjọ yẹn mo fẹ́ dárúkọ ẹ̀ gbogbo yín mọ̀ mí àìtẹ́yìn kálá máa ń fọwọ́ bò ó tí bá ṣe tá àti ìbá dárúkọ bá ti fọ́ yẹn ní nickname ṣóyè yín so ẹ̀yìn tí pẹ́pẹ́ yẹn mò ń bá wí ṣóyè yín lédi yìí ni mo sọ̀rọ̀ nípa gold yẹn gbà yẹn pé nǹkan tó máa ń ṣe nìyẹn ó ta gold almost 40,000 pounds fún yàkọ̀ ṣé ẹ̀ gbọ́ yá ìwà fẹ́ lọ ta gold ìgbà tó gbé débẹ̀ gold almost 50,000 pounds mo rántí mọ́ ìgbà tó gbé gold débẹ̀ wọ́n wá rí pé gold ò tiẹ̀ ṣe gold ṣé gbogbo yẹn rántí pé mo sọ diamond yìí nígbà yẹn mo fẹ́ ṣe show yẹn tí bá ní mo fẹ́ ṣe show tẹ́nì yẹn bá ti ń kọ́ mọ̀ bùjú lórí FYP ìwọ tó bá wá bẹ̀ mí máa block ẹ mo máa respect èèyàn gan o but ẹ respect mi náà ẹ máa gbé mo dájú gbogbo yóò jẹ́ kẹ́ mọ̀ yẹn ẹ wò bàtà aṣẹ́wó tó rí tọ́kì abúkí ọ̀ṣì tó ń ju òwò kiri social media tó ju òwò sálẹ̀ ẹ̀ l'Amẹ́ríkà ṣé máa ń gbọ́ mo bọ́ta ìfẹ́ pé ọmọ olórí burúkú yẹn ó bọ́ta ó ti ṣe ṣó oríṣiríṣi fìṣẹ́ rántí kí mo ṣe mo bọ́ta mo wọ̀n ẹ̀ mo ní kó wà kẹ́fù mo náà ti ju owó ẹ̀ káàkiri ìpè ṣọlá ń kọ́ ó ti tọ́jú fídíò owó ẹ̀ sáwọn èèyàn lọ́wọ́ gan ṣé mo wé rántí náà ìgbà tó sọ̀rọ̀ lédi pé gold fake ló máa ń tà wọ́n gbẹ́jọ́ yẹn wá fún mi àwọn èèyàn tún bẹ mo wọ bẹ́ẹ̀ ṣe rántí mo wá ní kàkà kí n dárúkọ ẹ̀ bò ní dárúkọ ẹ̀ má kàn create awareness fáwọn èèyàn pé ẹ wà careful o ẹ má máa ra gold o ẹ tó bá ta gold fún yín ẹ lọ check ẹ pé fake gold lọ òun gangan ni òun ni ṣe é kó tún ti ẹ̀sùn ẹ̀dídí méjì lọ́dọ̀ mi wọ́n tún bẹ́ẹ̀ mi mo tún overlook ẹ̀ ṣé wàá lè tó ṣe mo kúkú sùn láàárọ̀ yìí BJ lady yìí tún ti ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ẹni tó ti ẹ̀ pè mí kò tẹ̀ ẹ̀ṣẹ̀ tó máa ń pè mí rárá ó kàn mí mọ̀ bó ṣe rí nọ́mbà mi gan mo ní kí ló ṣẹlẹ̀ BJ
sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún Saida ara lamọ̀ Saida ara lamọ̀ Diamond Jewelry ló jẹ́ ṣá ṣẹ́gbọ̀n àwọn ló wà lórí Telegram gbẹ́lẹ́gbẹ́ ayẹyẹ sọ pé wà lórí Telegram ṣé nǹkan tó sọ yìí tó bá ní ẹ ṣe pè mí láàárọ̀ ẹni ó bá ní fídíò ṣé orí nǹkan tó lọ mo ní mi rí nǹkan kan unfortunately I don't watch mo kí n wo I don't watch me kí n wo mo sọ fún pé mo lazy láti máa wo videos ó bá ní tó bá dẹ̀ ti wo kò lè yé o mo ní fẹnu sọ tó bá sọ ayé mi ó bá ní òkè. But I watched the video on Telegram this evening. It's so fresh and clean. Unfortunately, it's not that fresh. Report ring light ni. Bí òun ni bí a senior colleague aṣẹ́wó tó rè tọ́kì ni. Senior colleague Abuké Ọ̀ṣì ni. Ẹ̀gbọ́n náà tọ ring light ni. Filter àti ring light ni. Kò clean tó yẹ. Kò clean tó yẹ. Filter àti ring light ló lò. Náà ẹ jẹ́ kí n máa sọ lọ. Bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí ní Emmanuel. Kí ló ṣẹlẹ̀? Mo ní kó sọ pé mi máa ń fẹ́ ní kọ́kọ́ sí mi mò ń wò ó bá ní ṣe mo mọ Diamond mo ní mo mọ ọmọge Saida ó ní special orin tí Alhaji Wasiu máa ń kọ fún bí ṣe gbọ́ ó ní ẹ̀sìn Wasiu láti ní ẹ̀yin olúwa ló ní àtẹ̀kọ́ Alhaji ni o wọ́n ní dáàdi mi jẹ́ṣẹ́ kálàwó máa láìka náà tó gbaṣẹ́ yẹn lẹ́nu dáàdi mi Alhaji ni o dáàdi mi ṣe pé ẹ̀yin mò ń dìbò fún sẹ́yìn mò ń jà fún Alhaji ni o dáàdi mi Wasiu Alhaji ni o. ẹni tó bá ń jọ́wájú Wasiu náà tí Wasiu bá ti ń fún ní special number ọmọge Saida máa ayé ní gbogbo wa bá ti jẹ yàrá kò ṣọ ẹjẹ àwọn sọlọ ẹjẹ bàbá yàwó wọn ṣọrẹ ẹ máa burú ẹyẹ yan ẹjẹ àwọn sọlọ mo bá ní kí ló ṣẹlẹ̀ ó ní òbò Saida rẹ lórí igbá ọmú Saida rẹ lórí igbá ó ní ibo lọlẹ sí oníbíjẹ ìwọ ló kí wọlé mo ní má sẹǹdẹ sí ìwọ fẹnu sọ. ó bá ní kí n lọ wò lórí Telegram ni mo bá dé Telegram lóòótọ́ ìròyìn ò tá fojú bá ẹni tó bá lọ síbẹ̀ ló lè sọ. ló mú òwò yẹn ló ṣe báyìí ló mú gbogbo ọwọ́ márùn ló ń kì í bọ̀ ló fi ń kó ló tún mọ́yàn yẹn ló tún gbé báyìí ló tún kó gbogbo ẹ̀ báyìí ẹ jẹ́ ṣẹ́ṣẹ́ tó ń ṣe fún yín ó tún mọ́yàn yẹn báyìí ló kó gbogbo ọyàn yẹn sórí báyìí ló tún mọ́wọ́ yẹn báyìí ló fẹ́ báyìí yabayam ọmọge Saida àṣà àwọn ọkọ ọlọ́kọ òun ló máa sẹ́yìn díẹ̀ sí wọn àwọn tó ń dò ní o. Camera down tó bá ti sẹ́yìn díẹ̀ sí wọn wọ́n fún lówó. eléyìí tán ló yà igan bí ṣe gbọ́ bàbá arúgbó kan tó ń dó lọ lójú sí ẹ̀mẹ̀ pọ̀ bàbá tó ń dó yẹn àwọn bàbá tó ń dó yẹn wọn kì í ní ẹ́nájì ó dàbí kẹsàn pé ọkọ yà á sì kó lẹ́lájì láti ti ṣáájú mọ́lẹ̀ bàbá yóò lè tẹ́lẹ̀ dò mọ́ lẹ́yìn kọ́ ń bá wọ yọ̀ báyìí kọ́ dẹ̀ máa dà àbí kò yẹ yín so ẹ fún ọkọ tó máa ń ṣe wọ́n á lọ mú irú àwọn ọmọ yẹn àwọn bàbá yẹn lọ́ máa ń date jù àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ àwọn bàbá àbàdàn yẹn ẹ ti mọ̀ àwọn vibe bàbá àwọn bàbá 87 àwọn bàbá 70 wọ́n máa ń dá wọn small boyfriend náà o àwọn yẹn ló máa ń jẹṣẹ́ wọn délẹ̀ I don't want you to act don't put that there I'll come there ṣé ẹ gbọ́ mi so irú àwọn fọ́tò yẹn bàbá kan ni mo gbọ́ pé ó jù sí fọ́tò ọmọge Saida ó jẹ́ kó lọ dìbò sórí gbogbo òwe tó jù sáwọn ọkọ lọ́kọ wọ́n máa ń bọ́ sọ́wọ́ àwọn ìyàwó wọn ibẹ̀ yẹn ló ṣe kọ́kọ́ stop ṣìnà ṣàbẹ̀ pé lè tó ju iná ọwọ́ ìyàwó ẹni yẹn lọ́dún bọ́ sí. ló bá tán. ẹni yẹn dẹ̀ ti ní ti pẹ́ ìyẹn pé stay away from my husband ó ní kó fi ọkọ òun sílẹ̀ ṣé ẹ gbọ́ mi ṣá ó ní kó fi ọkọ òun sílẹ̀ ìgbà
tí yẹn rí bóyá tẹ̀lé ọkọ òun lọ́jọ́ síta. Ṣé ẹ gbọ́ mi? Now mo wá rí táwọn èèyàn gbé fídíò tó sọ pé ta ló jù síta àbólórí burúkú ni yín ni. Ṣé ta ló jù síta ló jẹ́ ká sọ ni? Àbí ìyá 55 2 months ago ló ṣèyàwó fọmọ nílùú yìí. Tó ń ṣòṣì kiri bí ẹran tó ṣẹ́wó. 2 months ago ló ṣèyàwó fọmọ. Kò ń ṣe first time ẹ̀ mo mọ òtẹ́ẹ̀lì àkọ́ ní Nàìjíríà lédi ilé wíkẹ́ẹ̀dì gan tó bá ń dú ọkọ ẹbí pé kó pa ẹ̀mí. Jarrod Ọmọgẹsáídá lọ gbé blọgà ẹ̀ síta jẹ́ kó wá challenge ọ̀rọ̀ tí mo sọ yìí. Ṣé kó sọ pé wọ́n ti mú ọ̀rọ̀ ẹ wá fún mi ti pẹ́ with evidence má dẹ̀ gbé jáde fún ẹ. O lè challenge nǹkan tí mo sọ yìí. Ṣé ẹ gbọ́ mi ṣá? Ẹ kàn lọ tẹ́ ẹ mọ̀ kan ẹ tẹ́ orúkọ tí mo sọ yẹn. Ẹ jọ̀wọ́. Èmi ò ń ṣó ẹ omi ọlọ́ọ̀ máa jẹ èmi ò ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. I don't do it, so don't expect it from me. Àwọn ọmọ lọ́dọ̀ ti ṣí ẹ̀ káàkiri látàárọ̀. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi ṣá? Náà kí ló fẹ́ fàyọ̀? Ṣé kí lè ní ìka sọ pé ó kàn sẹ́ǹdì ẹ̀ káàkiri ni? Ṣé ń gbọ́ mi? Màá sọ pé òkè. Tí nídìí bá fi ọkọ yín, ṣé ń gbọ́? Bí kò pa yín dànù ni. Wọ́n láàánú àwọn olórí burúkú tẹ̀ wọ́ yìí. Ẹ wá ní kémi ṣàánú ẹ̀. Ó lè jẹ́ mi ló máa ṣẹlẹ̀ sí lọ́la. Ó lè jẹ́ wọ́n tó ń wò mí. Ẹ̀yin ọ̀rẹ́ ìtẹ́ ìbá bẹ̀bẹ̀ gan. Ẹ̀yin ọ̀rẹ́ ìtẹ́ ìbá bẹ̀bẹ̀ gan. Ó lè jẹ́ ẹ̀yin ló máa dọ́kọ̀ ẹ̀ lọ́la. Ṣé ń gbọ́ mi? Ó lè jẹ́ ẹ̀yin ló máa wá dọ́kọ̀ ẹ̀ lọ́la. Ṣé ń gbọ́ mi? Ṣorí wọ́n tó ń táìpù yẹn. Ikú ló máa pa ìyá ẹ̀. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin olóbò pin ìkì. Gbogbo yín ni máa wá tó àṣírí yín bíbá. Ẹ máa comment. Ṣé ń gbọ́ mi? Ẹ máa kọ́ tó máa ń ṣe wọ́n lọ wọ́n mọ bàbá bá ń pèsè tó wà ní Nàìjíríà àwọn bàbá tí ò lè dóbò mọ́ yẹn àwọn bàbá bíi bàbá 80 àwọn bíi bàbá 90 wọ́n wá máa déètì àwọn bàbá yẹn. Meanwhile wọ́n mẹ́pọ̀ àwọn bàbá yẹn ò lè ṣe àwọn aya fọ́tò òbò àtọyàn wá jù sáwọn bàbá yẹn. Ṣé pé táwọn bàbá yẹn bá lè ti rí nǹkan bẹ́ẹ̀ wá dà wá sẹ́ǹdì owó sí wọn owó tó fi sponsor ṣé gbọ́ owó tó fi sponsor luxury life fún wọn nìyẹn. Wọ́n á wá rí ẹ̀yin ṣiṣẹ́ wọ́n á sọ yín dọ̀lẹ́. Ṣé gbọ́? Now kí mo fẹ́ fà yín. Lẹ́dí yìí tó bá ń dún ọkọ yín tó bá ń fi ọkọ yín bí kò pa yín ni. Ó lọ́kọ́ bí o iṣẹ́ aṣẹ́wó tó ṣe náà tí màláìka bá ti wá London àbí tó bá ti wá London á lé ọkọ ẹ̀ kúrò lé. Ẹ ti mọ àwọn ọkùnrin tó yẹ pé àwọn ọkùnrin tó yẹ pé tó bá nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ naturally ni á lé yẹn kúrò lé tí màláìka bá ti dé tí yẹn bá ti padà lọ á pè wá lé padà. Àwọn ọ̀rẹ́ yẹn ló pè yẹn pé tí ẹ mélòó eléyìí ò lè ba ìka lẹ́jẹ́ kó máa lọ. Kò ń ṣe obìnrin gidi. Ọkọ ẹ̀ ò ní lára o. Ọkọ ẹ̀ ò fi ajẹ́ o. Ìtòrí ìdókòdò burúkú yìí náà ni. Abẹ́ẹ̀gbọ́n mi. Náà kí mo fẹ́ fàyọ̀. Lẹ́yìn tẹ́ ẹ sọ yìí, kò ń ṣe ní kò ń ṣàánú ẹ̀. Ṣé nígbà tí mo gbé update síta? Jarrod, go and change your ways. Tí bá ní kí n gbé gbogbo nǹkan táwọn èèyàn gbé fún mi, kò ń ṣòbú ẹnìkan o, kò ń ṣòbú ẹ. Evidence bó ṣe ń déètì ọkọ wọn, bó ṣe ń gbowó lọ́wọ́ kan, bó ṣe ń ṣe oògùn. Ṣé o gbọ́ mi Jarrod? Tí bá ní kí n gbé síta, London ló á dàrú torí àwọn tẹ̀mí kan mọ̀ ní Nàìjíríà wà bẹ́ẹ̀ tí mo dẹ̀ ní ṣe. Torí èmi ò sí láti wá da ilé onílé wù. Bí o ṣe pé kí wọ́n gangan change. Fáyẹ̀ tó bá máa sọ́ọ̀sì wá ní single lady ni ẹ́ lóòótọ́. Bọ̀ yé ju òbú yé ju òwú ẹ̀ sọ́kọlọ́kọ̀. Lọ́jú sáwọn Victor Queen. Mo gbẹ́ pọ́n lójú sí Victor Queen náà tó wà ní Maryland. Lọ́jú sí Victor Queen kẹjọ ẹ fi ti ara yín. Má jù sáwọn kọ́kọ́. Lẹ́yìn yìí fẹ́ òtẹ́lì àkọ́. Tó bá ní mo bá wẹ̀ ní kó bọ́ta. Lọ́wọ́ àwọn blogger ẹ̀kọ́ wá challenge. Ó fẹ́ òtẹ́lì àkọ́. Ó fẹ́ òtẹ́lì àkọ́ ní Nàìjíríà. Bí kò pa ìyàwó ẹ̀ nígbà yìí. Popular òtẹ́lì àti bá dárúkọ Èkó Ádámù lálẹ́.
ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú yìí náà dẹ̀rẹ̀ lè máa ráwọn tó fọ́kọ méjì lọ́la lè máa sọ pé ó ń fọ́kọ lọ́kọ ẹ̀yin olóṣì tẹ̀ máa ẹ̀yin tẹ́ ìgbà ṣe ojú bẹ́ẹ̀ tí ò lè jẹ́ kọ́kọ́ tán. Naked people are popular. Unfortunately mo lè fún yín níwòwò yẹn torí kò sí lọ́wọ́ mi ẹ lọ wá gbogbo àwọn girls tó wà London wọ́n ti share 1 million times. Wọ́n ti share 1 million times. Abẹ́ ẹ̀gbọ́n mi. Now mo wá update pé mo fẹ́ jáde ẹ máa gbọ́ o. Wọ́n wá lọ gbélé jáde ẹ jẹ́ kí n gbé síta fún yín. Mi mọ̀ bí àpò yín ṣẹ́rí mo like ọ̀tọ́ náà dá mi ṣá. My integrity is intact. Mo ní peace of mind. Ṣẹ́rí gbogbo àwọn wèrè tẹ́ ń wò yẹn. Wọ́n kọ́ stock ni o. Wọ́n ti dọ́kọ̀ ara wọn. Gbogbo wọn tẹ́ máa rí tọ́ máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pé wọ́n lọ pàtí wọ́n ṣe ọ̀rẹ́ ọ̀bẹ. Wọ́n dọ́kọ̀ wọ́n ṣùgbọ́n ilé ìlàkámọ́ sí. Ẹ máa gbọ́. Náà wọ́n ṣe pé mo update. Fídíò yẹn ó ti lọ viral láàrin ara wọn. But wọ́n rí pé blogger kan kò tí ì gbé. Wọ́n ṣe pé mo update. Ṣẹ́mi pé mo kọ́kọ́ update. Kẹ́lẹ̀ wọ́n pé I have no intention to come and talk about it. Mo kàn update ìwọ̀n náà ni. Gbogbo yẹn lọ bá Akànnì ọmọ ògùn olóyè habit. Akànnì sọ pé òun ni ẹ lọ inbox ẹ̀ bí á fún yín. Akànnì kan sọ pé òun ni ẹ lọ inbox ẹ̀. Ṣé ẹ gbọ́? Ṣé wọ́n ti pé mo kọ́kọ́ update pé Diamond, why are you doing this? Ó ti mú ẹ lára. Stop it. Mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá mọ̀ ọ́ lọ fún ní crying shoulder kó ké síbẹ̀. Mo wá rí pọ́nà lọ bá blogger kan. Ṣé ẹ gbọ́? Mo gbọ́ pọ́nà lọ bá blogger kan kó sáré bá wọn pé. Ẹ máa gbọ́ ibi tí mo ti bí mi gan ni. Ṣé rí nǹkan tí mo yẹ ti láyé? Let's call a spade a spade. Tọ́wá ní nǹkan ṣẹlẹ̀ kẹ́ wá gbọ́ ta kẹfẹ́ máa manipulate ẹ̀yẹ. Ibẹ̀ yẹn ni mo ti kọ́. Ìwọ́n tó ní búkì obìnrin màdé ò ní kú re. Ikú ló máa pàyà ẹ̀ ìwọ́n tó sọ pé búkì obìnrin màdé yẹn. Olórí burúkú ẹ̀ ti bá jóbìnrin. Ṣé orógbò mi ta? Ẹ̀yin olórí burúkú tẹ̀lé gbogbo mọ́. Ṣé orógbò mi ta? Obìnrin ni mí. Ó ń ju òkú kiri. Ìyá 55 tó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó fún mi. Ó mú òkú ó pín kiri gbogbo Èkó. Gbogbo Lẹ́kì sí ní ọ̀kan ní ìdí àṣà náà ni. Gbogbo Lẹ́kì lọ sí lóòpù ẹ̀. Gbogbo London lọ sí lóòpù ẹ̀. London nìkan la gbogbo tí ó ju òkú kiri. Àdúgbò wọn lù ú. Olóyìnbó ní to be 4 months to be 4 hours. Mo sọ fún yín ní 2 months ago. January mo sọ mo lóbo yín wà ń ta. Mo ní ẹ̀yàn ọmọ London tẹ̀ lọ Nàìjíríà. Òbò yín wà ń ta. Wọ́n wá fi Airbnb. Wọ́n á gbé 100,000 lẹ́yìn lọ́wọ́. Wọ́n á fi Airbnb. Wọ́n á gbé mọ́tò. Rented car wọ́n á gbé fún yín. Ẹ máa ṣe bí ọmọ tí òwò lárí. Owó tẹ̀lé ṣiṣẹ́. Ẹ wọ́n máa ṣe òṣì. Ẹ máa ṣe ìdọ̀tí kiri lọ́nà. Mo sọ fún yín. Ṣé bí mo sọ fún yín ìwọ lórí burúkú? Mo máa yí sọ̀tẹ̀ ZTV kọ̀ṣọ́. Mo gbọ́ pé ló bá lọ jìbìtì kan. Gbogbo kọ̀ṣọ́ aṣọ tó ń ta. Aṣọ aláṣọ ló lọ fí wọ̀n lórí channel yẹn. Wàá wá gbowó wàá blọ́ọ̀kì wọn. Olórí burúkú tó bá wà wọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n jọ ń kọ spọ́ọ̀kì ni. Ẹjọ́ ń dòbò sọ́kùnrin. Olórí burúkú tó bá kọ̀ ǹdẹ́mu kan tí mo ṣe lálẹ́. Bá lọ wẹ̀ dáadáa. Tó bá lọ kọ̀ máa sọ fọ́kọ ẹ̀ kó lọ wo fóònù ẹ̀. Ẹ̀yin olórí burúkú obìnrin àṣírí obìnrin. Àsìkò àṣírí la wà báyìí. Ìyá 55 sórí burúkú fẹ́ pa ó fẹ́ pa Diamond. Tó bá ti ń ṣe tipẹ́ abẹ́ ìgbọ́n gbogbo yín. Wàá wò ó pò ti fọmọ fọ́kọ. Wàá wò ó pọ́mọ ti wá lọ́kọ́. 2 months ago ló ń ṣèyàwó fọmọ. Olóṣìṣẹ́ wa sọ pé obìnrin ni mí. Ṣé ọgọ́bọ̀ mi lọ́wọ́ Màláíkà? Àbọ̀gọ́bọ̀ mi lọ́wọ́ Wàsíù. Ó bá tán. Àbọ̀gọ́bọ̀ mi lọ́wọ́ Má ẹ bẹ̀. fẹ́ tí mi kì í sọ̀rọ̀. Má bẹ̀. Ẹ fẹ́ tí mi kì í sọ̀rọ̀. Má bẹ̀. Gbé sùúrù jẹ. Mo wà kó ń gbé ẹnu. Ó lè má ju òbò yẹn kiri kọ̀ọ̀kan mi. Bọ́tẹ́ náà fọmọ 2 months ago ni. Náà ẹ wo òbò tó ń jù kiri yẹn. Àwa lọ bọ́ sọ́wọ́ ọkọ ọmọ ẹ̀. Ojú wo ló fẹ́ kọ́ fi wọ ọmọ ẹ̀? Ṣé láwọn èèyàn bíi ṣáídà ọmọge ṣáídà ẹ bá mi ju òbò yẹn sí dádì Wàsíù náà torí Wàsíù máa ń kí ọmọge ṣáídà dádì mi Wàsíù ṣé ọmọge ṣáídà tó fojú yín gbolẹ̀ báyìí. Ẹ bá mi jù sí Màláíkà náà. Yá gbogbo ojú tó ń wò mí gbogbo yín lólùfẹ́ ìkànnì ẹ má jẹ́ kí n dá yín ní agara because tí n bá ní kí n máa tú gbogbo àṣírí yẹn lọ fún yín máa take time yín jù ẹ jẹ́ ká pàdé ní part 2 àṣírí pọ̀ o Bukky Jesse ó tú àṣírí lóríṣiríṣi àṣírí tẹ́ ẹ expect
òun lẹ tún sì máa gbọ́ o ṣe rí ìtẹ̀sí gbọ́ yìí kékeré ni o ẹ gbọ́ bíntín ni àṣírí tẹ̀sí máa gbọ́ pọ̀ ẹ jẹ́ ká pàdé ní Bàtú gbogbo ẹ lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo wá fẹ́ kẹ́ ẹ fi ọkàn yín hàn ká tó dé Bàtú ẹ fi ọkàn yín hàn lórí eléyìí kí ni nǹkan tẹ́ ẹ rò sí advice wo lẹ lè fún àwọn obìnrin tó máa ń sọ ìhòòhò wọn sí ọkùnrin nítorí wípé wọ́n fẹ́ gba owó ẹ gbọ́ tọmọge Saida yìí ẹ gbọ́ nǹkan tó wọ́n ló ṣe ìṣìyàwó fọ́mọ wọ́n á ń ju ìhòòhò ẹ̀ káàkiri Ọlọ́run ló mọ iye ẹni tí ìhòòhò ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tí ìhòòhò ẹ̀ bá lọ bọ́ sọ́wọ́ ọkọ ọmọ ẹ̀ ojú wo ni o fẹ́ máa fi wo ọkọ ọmọ ẹ̀ tọmọ ẹ̀ bá lọ rí ìhòòhò ẹ̀ lọ́dọ̀ ọkùnrin míì ojú wo ló fẹ́ kọ́ ọmọ ẹ̀ máa fi wo ẹ̀ ojú wo ló fẹ́ káwọn èèyàn máa fi wo ọmọ ẹ̀ ń ta ẹgbẹ́ ṣe embarrass ara yín nítorí owó tẹ̀ lè ṣiṣẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section fún ẹ̀yin tó yẹ pé gbà ọkọ̀ nílé ìtẹ́ ọkọ̀ máa kọ̀ sí platform yìí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo gbàládùá fún yín ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ like ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ share ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe lágbára ọba mi Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí owó lẹ́yìn máa fi kà mo tún padà bọ̀ ire o.